Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. Bí a ṣe gbọ́ o, wọ́n ní Queen Naomi lọ sí inú palace nítorí schedule èyí tí Dr. Elizabeth tí wọ́n fẹ́ gbé jáde ní July yìí. Ẹ mọ̀ pé a ti sọ fún yín wípé Queen Naomi wọ́n máa represent palace activity àti event 60%. Ìpè Dr. Elizabeth a máa ṣe 20%. So wọ́n ní kí Queen Naomi wá kí wọ́n wá wo àwọn event tó jẹ́ pé wọ́n á lè attend, kó má di pé ó tún dàbí ó ṣe dà bí a ṣe sọ tẹ́lẹ̀. Èyí náà mọ̀ pé there was one event tó yẹ pé Queen Naomi yẹ kan lọ tán ní àǹtí wa church ló lọ sí event yẹn, ní pé ṣe ni wọ́n lọ da ọ̀rọ̀ yẹn, wọ́n lọ dàrú. Lẹ́yìn yẹn ó tún yẹ kí Queen Naomi lọ sí event kan tó jẹ́ pé wọ́n lè attend, tí wọ́n ní pé kí Dr. Elizabeth lọ represent wọn. So ìdí nìyí tí Dr. Elizabeth fi ránṣẹ́ sí wọn pé kí wọ́n wá sínú palace kí wọ́n wá wo àwọn event tí àwọn lè lọ represent. Ṣé ẹ mọ̀ pé ọ̀rọ̀ event yìí ó ti fẹ́ di gbọ́nmi sí omi òkun nítorí èèyàn kan tó wà ní ipasẹ̀ event yẹn gan, ó ti kàn sí kábíyèsí wípé international event kí kábíyèsí má jẹ́ kí ó rí bó ṣe rí ní ọdún yìí, pé kí wọ́n make sure pé Queen Naomi attend torí gbogbo àwọn international event yẹn ni wọ́n ní àwọn expect kí Queen Naomi wá, especially Brazil àti America àti Europe. Lẹ́yìn èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. Tó bá jẹ́ lóòótọ́ ni gist tá à ń gbọ́ yìí allegedly, wọ́n ní bí Queen Naomi ṣe dé inú palace, wọ́n ní àǹtí wa church, wọ́n ní torí ẹ mọ̀ pé wọ́n wá àwọn restriction, wọ́n ní àwọn ibì kankan wà tó jẹ́ pé wọ́n lè dé nínú palace kábíyèsí. Wọ́n ní bó ṣe gan ni Queen Naomi báyìí, wọ́n ní bó ṣe lọ bá wọn nìyẹn tó fẹ́ dì mọ́ wọn. Wọ́n ní ṣùgbọ́n Queen Naomi wọ́n ignore dídì mọ́, wọ́n ní wọ́n kàn kí ni pé báwo ni, wọ́n ní wọ́n dẹ̀ ń bá tí wọ́n lọ. Ẹ̀yin èèyàn lé torí àwọn àti ọmọ wọn ni wọ́n jọ lọ sí palace bí a ṣe gbọ́. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti ní ẹ̀yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín. Adúpẹ́ adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín. Mashola Gist TV ń kí yín o. Ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. Adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. Ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Orúkọ mi ni Mashola kò yí padà. A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. A ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. Ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. Ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. Ọlọ́run Elédùmarè á bá mi gọ́wọ́ yín sókè o. Ọlọ́run Elédùmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àǹtí wa church, wọ́n ní bó ṣe fẹ́ lọ dì mọ́ Queen Naomi nìyẹn o, bí ó ṣe gan ni wọn tó fẹ́ so mọ́ wọn. Wọ́n ní Queen Naomi kàn rọra kí i pé ẹ lò, wọ́n dẹ̀ rọra lọ. Ẹ̀yin èèyàn lé nǹkan tí ò yé mi ní ọ̀rọ̀ àǹtí wa church ni pé nínú ọkàn ẹ ó mọ̀ ẹ́ pé o ò nífẹ̀ẹ́ Queen Naomi. Nínú ọkàn ẹ ó mọ̀ ẹ́ pé ìdùnnú ẹ kọ́ ni kí Queen Naomi wá sí inú palace yẹn. O ò fẹ́ rí Queen Naomi, ò fẹ́ rí imú wọn látàn. Kí ló wá dé tẹ wá ń ṣàbòsí, tẹ ń ṣojú ayé? Kí ló dé tó jẹ́ pé ìwà àbòsí ó ti mọ́ yín lára àtọjú ayé? Tí wọ́n bá ní àǹtí wa church, ó lè bá àwọn èèyàn burúkú ìsowọ́pọ̀ láti máa dìtẹ̀ Queen Naomi, a máa nírọ́ ni.
nítorí ẹ̀yin náà ẹ wo bí àǹtí wa church ṣe pretend fún kábíyèsí for a very long time tí kábíyèsí rò pé ó really nífẹ̀ẹ́ Queen Naomi ni tí wọ́n wá sọ̀rọ̀ fún àǹtí wa church tí ó wá lọ mú ọ̀rọ̀ Queen Naomi tó ń fi lé àǹtí wa lọ́wọ́ ẹ̀yin èèyàn ọdẹ kìí ṣe nǹkan tó easy rárá kìí dẹ̀ ṣe nǹkan tó yẹ pé àti ẹ̀ lè gbàgbé Queen Naomi náà ò dẹ̀ lè gbàgbé nítorí pé inú èṣìṣì kìí jóyàn lẹ́ẹ̀mejì ẹ ti ṣe gbogbo ìwà tẹ́ ẹ fẹ́ ṣe fún Queen Naomi ẹ wá ń ṣojú ayé ṣé ìdùnnú yín ni pé Queen Naomi fẹ́ wá sínú palace ni ẹ fẹ́ rí Queen Naomi nínú palace yẹn àfi tẹ́ bá ń parọ́ ẹ fẹ́ rí wọn ṣùgbọ́n Olúwa ju ẹ̀dá lọ ibi téèyàn máa dé láyé Ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ kò dẹ̀ sí èèyàn kankan tó lè dí iṣẹ́ Olúwa dúró kò sí ẹni tó lè dá iṣẹ́ Olúwa dúró tí Olúwa bá ń jà fún èèyàn kò sí ẹni tó lè dí Olúwa lọ́wọ́ ọjọ́ kan gbogbo wa gbogbo nǹkan tá a bá ṣe a máa jẹ́ pé Ọlọ́run gbogbo àkáǹtì yẹn la máa sọ fún Elédùmarè ẹ jẹ́ ká ṣe rere láyé wọ́n ní màá tí wá ṣe ní pé òun fẹ́ kí Queen Naomi nìyẹn òun ló ń ṣojú ayé mo dẹ̀ jẹ́rìí Queen mi àtàtà wọ́n ní Queen Naomi kan rọra sọ fún un hello wọ́n dẹ̀ ra bá ti wọn lọ ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn o ta ní ká wá fi tó yín létí àfi kí Ọlọ́run kí ó gbà wá lọ́wọ́ ẹni tó ń ṣọ́ ni tí a ṣọ́ àfi kí Ọlọ́run Elédùmarè kó gbà wá lọ́wọ́ àwọn ọ̀tá tí wọ́n ń ṣe bí ọ̀rẹ́ sí wa ẹ̀yin èèyàn lé Ọlọ́run á máa fi ojú àṣebi hàn gbogbo ẹni tó bá ti ní Queen Naomi ò ní wọ inú pálásì yẹn láyọ̀ àtàlàáfíà Ọlọ́run á kọjú ìjà sí wọn àdúrà tèmi nìyẹn o ẹni tó bá wá bá wí òun ni kó má ṣàmì ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé lọ́wọ́ àgbàlagbà Ọlọ́run á bá mi dúró tì yín please share this video like and subscribe God bless you all.